Ìkéde pàtàkì láti ọ̀dọ̀ àjọ aláàbò ọmọ ìbílẹ̀ Yorùbá sí gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Lónìí ọjọ́ 23 oṣù Bélú 2025. Àkíyèsí ìṣọ́ra. Àkíyèsí ìṣọ́ra. Ẹ kíyèsí àwọn agbègbè àyíká yín. Ẹ kíyèsí ohunkóhun tí ó ń kọjá ní agbègbè yín. Àwọn agbésùmọ̀mí, alákọlù, aninilára, olùwọ ilẹ̀ onílẹ̀, ajagunbalẹ̀ àti olùkọluni láti ṣe ìpalára wọ́n ti wà ní Democratic Republic of the Yorùbá. Nítorí náà, ẹ kíyèsára yín, ẹ dáàbò bo ara yín, kí ẹ sì fojú sílẹ̀ dáradára kí ẹ fura. Ẹ dá ọwọ́ ìkọlù padà kúrò lọ́dọ̀ yín, kí ẹ dáàbò bo ara yín ní gbogbo ọ̀nà tí ó bá wà ní àrọ́wọ́tó yín láti lò. Ẹ má ṣe jẹ́ aláìlágbára. Ẹ má ṣe kú ikú ìyà, ikú aláìkíyèsára. Ẹ má sì ṣe kú lásánlàsàn. Àwọn ọ̀tá wa ń kọlù wá pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn alábàáṣiṣẹ́ wọn, àwọn ọ̀tá inú ilé. Arákùnrin àti arábìnrin ọmọ ìbílẹ̀ Yorùbá, ẹ kíyèsára. Ẹ fi ojú dá wọn, a máa wá wọn jáde. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ìròyìn láti ọ̀dọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wa ti àjọ aláàbò ọmọ ìbílẹ̀ Yorùbá fi yé wa wípé àwọn OPC, àwọn àmọ̀tẹ́kùn àti àwọn oníjàgídíjàgan ẹrú ikú ọmọ ní Democratic Republic of the Yorùbá wọ́n ń pète láti ṣe àkọlù sí ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá, kí wọ́n sì ṣe màdàrú fún ojúlówó ọmọ ìbílẹ̀ Yorùbá tí wọ́n jáde láti kọ ìyà fún orílẹ̀-èdè wọn àti láti dáàbò bo orílẹ̀-èdè wọn, Democratic Republic of the Yorùbá. Gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́, Gani Adams ni ẹni tí wọ́n ń lò pẹ̀lú àwọn ẹgbẹ́ àti àkójọpọ̀ rẹ̀ tí kò bófin mu. Ẹ sì wá wò ó, àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá lọ́kùnrin àti lóbìnrin ní àwọn wọ̀nyí o, ṣùgbọ́n tí wọ́n ń kó wọn jọ, tí wọ́n sì ń ṣì wọ́n lọ́nà, tí wọ́n ń pa irọ́ fún wọn ní ìtanra ẹni jẹ wípé wọ́n ń dáàbò bo ilẹ̀ baba wọn, tí wọn ò sì mọ̀ pé wọ́n kàn ń lò wọ́n ní lòdì sí òmìnira tí ó jágere ti ilẹ̀ baba wọn, ṣùgbọ́n tí wọ́n ń ṣiṣẹ́ fún àwọn ajagunbalẹ̀, àwọn aninilára agbésùmọ̀mí àti àwọn alákọlù ibi tí ó jẹ́ pé ète wọn ni láti wá gba ilẹ̀ baba ńlá àwa ọmọ ìbílẹ̀ Yorùbá. Wọ́n purọ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Wọ́n purọ́ fún gbogbo yín. Ẹ jẹ́ kí n sọ fún yín, wọ́n ń ṣiṣẹ́ ni láti mú àgbékalẹ̀ ète àwọn amúnisìn ṣẹ, láti gba ilẹ̀ àwọn baba ńlá wa lọ́wọ́ wa. Wọ́n ń ṣe bíi pé olórí ni àwọn jẹ́, ṣùgbọ́n tí wọ́n sì jẹ́ ọ̀dàlẹ̀ àti akótilétà. Wọ́n ta ẹ̀rí ọkàn wọn tìtorí owó àti ipò. Gani Adams ti ń fi NGO pa owó láti iye ọjọ́ yìí wá, ṣùgbọ́n ó sọ pé àṣà Yorùbá ni òun ń ṣe. NGO ní irinṣẹ́ tí àwọn amúnisìn máa ń lò láti fi kóni sínú ìmúnisìn. Ǹjẹ́ ẹnikẹ́ni jẹ èrè kankan rí láti ọ̀dọ̀ NGO rẹ̀ àti àwọn iṣẹ́ òwò rẹ̀ tí ń rí gbà tí ń rí ṣe láti ọwọ́ àwọn òfegè gómìnà yẹn, àfi àwọn ọ̀rẹ́ rẹ̀ nìkan àti ìmọ̀tara ẹni nìkan tirẹ̀? Ilẹ̀ Yorùbá ti wà lábẹ́ àkọlù ní ọ̀sán gangan báyìí. Wọ́n ń rí i tí àwọn ènìyàn ń kú, tí wọ́n sì ń jẹ ìyà lójoojúmọ́. Wọ́n tan gbogbo àwọn géńdé ọkùnrin ní Democratic Republic of the Yorùbá jẹ, kí wọ́n má lè ṣàkíyèsí, kí wọ́n má lè mọ̀ pé ńṣe ni àwọn ń ṣiṣẹ́ tako ilẹ̀ àjogúnbá wọn láti mú wá sínú oko ẹrú. Àwọn OPC, àwọn àmọ̀tẹ́kùn àti àwọn tó kù irinṣẹ́ ni wọ́n jẹ́ tí àwọn amúnisìn ń lò láti tẹ orí àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá bá àti láti tàn wọ́n jẹ. Gani Adams wọ́n ń lò ẹni láti tan àwọn géńdé ọ̀dọ́ ọmọ ìbílẹ̀ Yorùbá jẹ, àwọn tí ó yẹ kí wọ́n jà fún ilẹ̀ baba ńlá wọn. Dẹ́kun àti máa purọ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Dẹ́kun ìtànjẹ rẹ, ó tó gẹ́. Ẹ̀yin ọ̀dọ́ Democratic Republic of the Yorùbá, ẹ má ṣe bẹ̀rù. Democratic Republic of the Yorùbá ní orílẹ̀-èdè yín. Ẹ má ṣe jẹ́ kí wọ́n tàn yín jẹ. Mo lérò pé ẹ ò ní jẹ́ kí wọ́n lò yín láti jẹ́ kí ó dàbí pé bóyá ń ṣe ni Yorùbá ń bá Yorùbá jà, nítorí ète àwọn ọ̀tá inú ilé nìyẹn.
Democratic Republic of the Yorùbá, ẹ ṣe àkíyèsí ọgbọ́n ẹ̀wẹ́ àwọn amúnisìn yìí láti máa dá ìjà sílẹ̀ láàrin ẹbí lọ́kùnrin lóbìnrin. Kò sí ìpínyà láti tako ara wa, kò sí kíkọ ẹ̀yìn ọmọ Yorùbá síra láti lè gàba lé wa lórí, kò sí àìní ìṣọ̀kan, ìkan ṣoṣo ní Yorùbá. Gbogbo wa pa ọwọ́ pọ̀ láti dáàbò bo ilẹ̀ baba ńlá wa kúrò lọ́wọ́ àwọn alákọlù yòówù kó jẹ́, àwọn agbésùmọ̀mí àti àwọn aninilára aṣekúpani. Mo ké sí gbogbo ọkùnrin àti obìnrin ní Democratic Republic of the Yorùbá láti ṣe ìdáàbòbò fún ara wọn. Má ṣe gba ẹnikẹ́ni láàyè láti ṣe àkọlù sí ọ. Gbogbo ẹgbẹ́ ni a fagilé ní Democratic Republic of the Yorùbá. Ṣé ẹ ò mọ̀ pé wọ́n ń lò yín láti tako ara yín ni? Ẹ rò ó wò, àwọn arákùnrin ẹ̀jẹ̀ yín, ìran yín, wọ́n fínúfíndọ̀ jáde nísìnyìí, wọ́n ń ṣe ìdáàbòbò ilẹ̀ baba ńlá baba wọn kúrò lọ́wọ́ àwọn alákọlù, àwọn alátojúbọ̀ nǹkan tí kìí ṣe tiwọn, àwọn agbésùmọ̀mí. Àwọn kan wá ń kọ́ ẹ̀yin pé kí ẹ lọ kọlù àwọn arákùnrin yín ọ̀hún. Ṣé ẹ̀yin ò sí lára àwọn tí ìyà tí ó wà nígboro yìí ń jẹ ni? Ṣé ẹ̀kúnrẹ́rẹ́ ìgbésí ayé rere tí ó yẹ kí ẹ gbé ni ẹ̀ ń gbé báyìí ni? Ṣé gbogbo àìsùn, àìwo, àìsí ààbò tó péye, ṣé ó tẹ́ yín lọ́rùn ni? Ojú pópó kò dára, ètò ìwòsàn kò dára. Àwọn arákùnrin àti arábìnrin yín ń kú lójoojúmọ́. Àwọn arákùnrin àti arábìnrin yín di àmájìrí sí ìgboro. Ṣé gbogbo ìwọ̀nyí dẹ̀ wá tẹ́ ọ lọ́rùn ni? Rò ó dáadáa o, kí o bẹ̀rù Ọlọ́run. Má ṣe bẹ̀rù ohun ibi kankan. Ro àròjinlẹ̀ lórí eléyìí. Nísìnyí wọ́n rán ẹ kí o lọ kọlù àwọn arákùnrin àti arábìnrin ẹ, àwọn ẹ̀jẹ̀ tí wọ́n dìde tán fún ìtúsílẹ̀ ìran wa kúrò lọ́wọ́ àwọn amúnisìn àti kúrò lọ́wọ́ àwọn ọ̀tá inú ilé. Wọ́n dìde tán fún òmìnira, fún àlàáfíà, fún kí ohun gbogbo kí ó rọgbọ, kí ó rọrùn. Wọ́n dìde fún òmìnira pátápátá ní gbogbo ọ̀nà. Wọ́n wá rán ìwọ kí ìwọ lọ ṣe àkọlù sí wọn. Hábà, róore o, róore o. Arákùnrin àti arábìnrin, ẹ róore o. Àjọ aláàbò ọmọ ìbílẹ̀ Yorùbá jẹ́ àjọ aláàbò fún gbogbo ọkùnrin àti obìnrin Democratic Republic of the Yorùbá. A ké sí gbogbo yín láti ṣe àtìlẹ́yìn fún àwọn géńdé ọkùnrin àti obìnrin àjọ aláàbò IYP yìí. Ẹ tì wọ́n lẹ́yìn ní ti ara, ní ti ọpọlọ àti ní ti ẹ̀mí. Ọmọ ìbílẹ̀ Yorùbá IYP, ẹ kíyèsára fún àwọn aláìṣòótọ́, àwọn olùtànjẹ ẹlẹ́nu méjì, olójú kò dúró síbì kan, àti àwọn tí ó pera wọn ní ọmọ Yorùbá lọ́kùnrin àti lóbìnrin ṣùgbọ́n tó jẹ́ pé irọ́ ni. Orílẹ̀-èdè aṣàkóso ara ẹni ni wá, a sì ní àwọn ẹ̀tọ́ ní orí ilẹ̀ aṣàkóso ara ẹni wa. A ní àwọn ẹ̀tọ́ láti ṣe ìdáàbòbò ilẹ̀ wa. A ní àwọn ẹ̀tọ́ láti ṣe àkóso àwọn ibodè wa àti àwọn àlùmọ́nì pẹ̀lú àwọn ohun àmúṣọrọ̀ wa. A ní àwọn ẹ̀tọ́ láti ṣe àkóso àwa ara wa, láti gbé ìgbé ayé tí ó dára ju ti tẹ́lẹ̀ lọ, kúrò nínú òṣì, kúrò nínú ìṣẹ́, àti láti ní àwọn ohun kò ṣeé mọ̀ní ní ayé wa. Iná mọ̀nàmọ́ná, omi, oúnjẹ, pópónà tó dára, ètò ìwòsàn àti ìlera tí ó dára, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí a sì bẹ̀rẹ̀ ìṣàkóso ní ẹ̀kúnrẹ́rẹ́ àti fún àǹfààní àwọn àrọ́mọdọ́mọ ìran wa tó ń bọ̀. Àwọn kan wá ń kó ohun ìjà lé yín lọ́wọ́ pé kí ẹ lọ ṣe àtakò àwọn ohun rere wọ̀nyí. Hábà, ẹ̀yin náà ẹ rò ó wò látàrí kíni? Ṣùgbọ́n rò ó dáadáa o. Ní tiwa, Olódùmarè ni a gbójúlé. Jẹ́ ọlọ́gbọ́n o. Nàìjíríà kì í ṣe ìlú ìṣàkóso, kò sì lè jẹ́ ìlú ìṣàkóso láéláé. Kì í ṣe orílẹ̀-èdè. Ètò tí àwọn amúnisìn gbé kalẹ̀ ni. Kò sì ṣeé ṣe láti gbé ohun tí kò bófin mu láti gbé borí ohun tí ó bófin mu. Ìkéde yìí jẹ́ láti ọ̀dọ̀ àjọ aláàbò ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá.